Saheed Shittu ṣe rí ọba Ògbómọ̀ṣọ́ tẹ̀ ń wo gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn òde. Bàbá kádé pẹ́ lórí kírùkẹ̀rẹ̀ odò kíni kẹsì ọbọ̀ jẹ kó pẹ́ o, mo sí fìlà forí adé o. Ọba Ògbómọ̀ṣọ́ wọn kì í ṣe ẹgbẹ́ ńlá baba ńlá kú Ànábì Muhammadu nílùú Saudi. Gbogbo ohun téèyàn fi ń jù yẹn lọ ni ọba Ògbómọ̀ṣọ́ fi ju Ànábì Muhammadu lọ nílùú Saudi. Ànábì Muhammadu kò tó bàtà ẹsẹ̀ ọba Ògbómọ̀ṣọ́. Ànábì Muhammadu kò tó lẹ́kẹ̀ẹ́ ọwọ́ bàbá l'Ógbómọ̀ṣọ́. Kójò pa bàtà Muhammadu kó pa jẹun etí rẹ̀. Saheed Shittu ọba Ògbómọ̀ṣọ́ wọn kì í ṣe ẹgbẹ́ pọ̀nrípọ̀ngbà baba ńlá baba Ànábì Muhammadu nílùú Saudi. Muhammadu ò tó bàtà ẹsẹ̀ bàbá. Who is Muhammadu? Olè ajípátágbé tó fi ọmọ ọdún mẹ́fà tó bá sùn lọ́mọ ọdún mẹ́sàn-án. Muhammadu ò tó bókú sùn. Muhammadu àlọ́ kó lóhun kígbe. Kò sínú rẹ́kọ̀dù ọba Ganji. Atọ́ba tẹ́lẹ̀ ni wọ́n kàn tó jọba. Kò sínú rẹ́kọ̀dù wọn kí wọ́n ṣàfọwọ́rárí. Muhammadu jalè. Muhammadu bọmọdé sùn. Ọba gbàlagbà sùn, ọba arúgbó sùn. Muhammadu bókú sùn. Muhammadu gba ìyàwó ọmọ tó tọ́. Saheed Shittu ọba Ganji ọba Ògbómọ̀ṣọ́ gbogbo ohun téèyàn fi ń jù yẹn lọ láyé ni wọ́n fi ju Ànábì Muhammadu lọ. Wọn ò polú ara wọn fẹ́ nìkankan. Ọba ni wọ́n. Ọba Ògbómọ̀ṣọ́ èsì ọba tó kéré nílẹ̀ Yorùbá. Kò ń ṣe ọba téèyàn láwùjọ ọba Ògbómọ̀ṣọ́ èsì ọba tí wọ́n lè fọwọ́rọ́ sẹ́yìn. Bẹ́ẹ̀ ayé ti gba ẹ̀yin ọmọ àlè, ẹ̀yin ọmọ ẹrú, ẹ̀yin ọmọ akótilétà, tẹpẹra yín láàfáà, tẹpẹra yín ní màmù, tẹpẹra yín ní sẹ́yìkì, ẹ̀yin olè ọ̀lẹ aláìfẹ́ kan ṣe. Ayé gbà yín, táyé ò bá gbà yín, àwọn ọba wa wọ́n gbéra wọn lé yín lọ́wọ́. Tọ́wọ́n bá gbéra yín lọ́wọ́, who are you guys? Ta ni yín? Ẹ̀yin olè aláìfẹ́ kan ṣe, ẹ̀yin èèyàn játijàti, ẹ̀yin olórí burúkú ọmọ láwùjọ wa. Kí náà pè láàfáà, kí náà pè ní sèyíkì, kí náà pè ní màmù, kí ni ìwúlò yín, kí ni láńjọrí yín. Ọba Ògbómọ̀ṣọ́ wọn ń ṣe ẹgbẹ́ ńlá baba ńlá kú Ànábì Muhammadu nílùú Saudi. Saheed Shittu gbogbo ẹ̀yin brother Yorùbá Muslim ọ̀rọ̀ oríṣiríṣi gbogbo yín máa ń sọ, ojú oríṣiríṣi gbogbo yín máa fi ń wò wá. Bọ̀tẹ́ bá béèrè lọ́wọ́ àwa pé kí la rí lọ́bẹ̀ tá fi wàrú ọwọ́, evidence wà lóríṣiríṣi tá fún yín. Torí ẹni tó bá mọyìn òbí ó yẹ kó mọyìn àwọn baba ńlá baba wa nílẹ̀ Yorùbá. Ẹni tó bá mọyìn òbí ó yẹ kó mọyìn àwọn ọba wa nílẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ àwọn máàmù olórí burúkú, àwọn àfọ́òsì, àwọn àfọ́ àdánù tẹ kó sílẹ̀ Yorùbá, wọ́n ti yẹpẹrẹ gbogbo àwọn baba ńlá baba wa wájú yín. Wọ́n yẹpẹrẹ àwọn baba wa wájú yín. Ẹ̀yin ọmọ Yorùbá gangan ẹ wá lè ronú kẹpìwàdà. Ẹni mi ò sẹ́ni, èèyàn mi ò sènìyàn, a lè fi wá lábàrò lásán. Saheed Shittu ọba Ògbómọ̀ṣọ́ wọn kì í ṣe ẹgbẹ́ ńlá ìpọ̀nrípọ̀ngbà Ànábì Muhammadu nílùú Saudi. Ìwọ ọmọ Yorùbá tó bá mọ rírì òbí ó yẹ kó mọyìn àwọn ọba wálẹ̀ Yorùbá. Ìwọ ọmọ Yorùbá tó bá mọ rírì òbí ó yẹ kó mọyìn àwọn ẹni oríṣàdá wa. Ìwọ ọmọ Yorùbá tó bá mọ rírì òbí ó yẹ kó mọyìn àwọn irúmọlẹ̀ wa. Torí àwọn wọn lólé ayé kù tí wọ́n ní káwa náà mọ̀ bọ̀ wálé ayé. A kì í ṣe fámìlì Saudi. A bá Saudi tán lè yá lè bàbá aláwọ̀ dúdú ni wá, tẹnitẹni tàkísà ní tàtàn. Saheed Shittu ó jáde ó dẹ̀ ń sọ ọ̀rọ̀ burúkú sí ọba Ògbómọ̀ṣọ́. Ayé Muhammadu máa bàjẹ́ ni o. Gbogbo ayé tí Muhammadu bá wà lẹ́ni ara máa ní ni. Muhammadu ò rí ilé ayé wá náà. Gbogbo ìwà burúkú tí Muhammadu gbélé ayé rẹ̀ wù gbogbo ẹ̀ ló kẹsàn kó tó jáde láyé. Gbogbo ọmọ tó bí ó tójú ayé ẹ̀ kú ni. Òun gan ikú oró ló kú, májèlé ló pa. Àwọn bí méjèèjì tó bí Muhammadu kò séyìn tó gbọ́njúmọ́ nínú wọn. Ta ló lè fi gbogbo ẹ̀yin tẹ́ntẹ́lé Muhammadu pátápátá, ta ló lè fi ọlá Muhammadu tọrọ? Ta ló lè jáde sí gbangba kó sọ pé gbogbo ohun tó ṣẹlẹ̀ sí Muhammadu pátá lójú ayé rẹ̀
kó ṣẹlẹ̀ sí òun nínú gbogbo yín àti máàmù ni àti sèyíkì ni àti dàdánì ni àti wùstáùtù ni all of you bastard taná bí da nínú gbogbo yín tó lè jáde síta pé gbogbo àsárà tó ṣẹlẹ̀ sí Muhammadu lójú ayé rẹ̀ kó ṣẹlẹ̀ sí òun náà bẹ́ẹ̀ni tẹ ya olórí burúkú pé ẹ fẹsẹ̀ kankan ṣe ẹ ya olè ẹ ya ọ̀lẹ ẹ lóko ẹ lódò ẹ wúlò fúnlùú ẹ láǹfààní kankan tẹ́ ń ṣe fúnlùú ju pé gbogbo àwọn bàbá wa nílẹ̀ Yorùbá ju kẹmọ yẹ̀yẹ́ wọn lọ àwa náà wá ti jáde tán sí yín lọ́rùn tẹ́yìn bá lẹ̀ ya wèrè àwa sọ fún pa ya wèrè jù yín lọ ọba Ògbómọ̀ṣọ́ wọn ń ṣe ẹgbẹ́ ńlá baba ńlá kú ànẹ́bí Muhammadu nílùú Saudi èyí tó bá lè fi ọlá ànẹ́bí Muhammadu tọrọ tó lè jáde síta nínú gbogbo ẹ̀yin olórí burúkú ọmọ tẹpẹrẹ ayé ní máàmù tẹpẹrẹ ayé láàfà tẹpẹrẹ ayé ṣèyíkì tẹ ẹ níṣẹ́ tẹ ń bayé jẹ́ tẹ ń fara ní àwọn èèyàn tẹ ń yẹ̀yẹ́ àwọn baba ńlá baba wa tẹ ń yẹ̀yẹ́ àwọn ọba wa lẹ̀ Yorùbá èyí tó bá bí dánú yín kó jáde síta níta gbangba ayé ti dayé mídíà kó jáde tó bá mọ̀ pé lóòótọ́ òun nífẹ̀ẹ́ ànẹ́bí Muhammadu kó jáde síta pé gbogbo àsárà tó ṣẹlẹ̀ sí Muhammadu gbogbo ìtàn ìgbésí ayé Muhammadu láti bẹ̀rẹ̀ tó fi dópin kó ṣẹlẹ̀ sí òun gbogbo ohun tó ṣẹlẹ̀ sí Muhammadu lójú ayé rẹ̀ kó ṣẹlẹ̀ sí òun ẹni tó bá lóun nífẹ̀ẹ́ ànẹ́bí inú yín olórí burúkú nìyí torí ohun tẹ́ fẹ́ jẹ ẹ fẹsẹ̀ ṣe lẹ́ẹ̀ fi ń balẹ̀ jẹ́ Saheed Shittu ọba Ògbómọ̀ṣọ́ wọn ẹ ṣe ẹgbẹ́ ńlá ìpọnrípọ gbá ànẹ́bí Muhammadu gbogbo ohun téèyàn fi ń jù yẹn lọ láyé yìí ni bàbá fi ju ànẹ́bí Muhammadu Saudi lọ ẹ̀yin ọba wa mi mọ̀ bí mo ní fẹ́ pùtì ọ̀rọ̀ yẹn fún yín but sẹ́yìn náà ríbi tẹ́ gbéra yín dé báyìí ẹ̀yin lẹ gbéra yín lọ́wọ́ ẹ̀yin lẹ gbéra yín sọ́wọ́ àwọn àfáà ẹ wo bí táwọn àfáà gbé yín sí ẹ wo bí tí àwọn ìmáàmù gbé yín sí àwọn olè ọ̀lẹ aláìfẹ́ kan ṣe ẹ wo bí tí wọ́n gbé yín sí ẹ̀yin lẹ tara yín lọ́pọ̀ fún wọn ẹ̀yin lẹ tara yín lọ́pọ̀ fún wọn tala ń jákú wá pa níwájú ọmọ akúnyẹ́yẹ́ àáfàá tí ò níṣẹ́ tí ò lóko tí ò lódò ọ̀lẹ olè á wá jáde síta á máa sọ̀rọ̀ sí ọba ìlú ẹ̀yin lẹ fààyè gbà wọ́n o ẹ̀yin lẹ sọyẹgan mọ́dì tẹ sọ̀rọ̀ ayín dá láàrin fi àdìrẹ tẹ bá gbéra yín síbi tó yẹ kẹ wà ní wọn ò bí àfọ òun dá nílẹ̀ Yorùbá bọ̀ ẹ̀yin ló dìjọ́ Friday ńsìn ẹ gbé ọ̀pá àṣẹ dání ẹ mọ̀ lọ rùkú yìí níwájú lẹ́yìn ìmáàmù tí ò níṣẹ́ ẹ̀yin ọba wa ẹ̀yin lẹ gbéra yín débẹ̀ o ẹ̀yin lẹ sọyẹgan mọ́dì tẹ̀tẹ̀ láàrin fàdìrẹ o àfọ ọmọ ìmáàmù ọba ìlú yóò mọ wá lọ́rùn kú yìí lẹ́yìn ìmáàmù tí ò níṣẹ́ kí ni ìwúlò máàmù ẹ̀yin ọba wa kélé yìí jẹ́ mi lè la ọ̀rọ̀ yẹn but ẹ̀yin náà ẹ wo nǹkan táwọn àfa ẹ wo ọ̀rọ̀ burúkú táwọn àfa sọ sẹ́yìn orí adé nílẹ̀ Yorùbá àwọn ọmọ ẹrú ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa àtẹ̀wọ̀n ilẹ̀ Yorùbá ìmáàmù yẹn látòrí àwọn baba ńlá baba wọn ẹ jí kí wọ́n jáde síta kí wọ́n sọ pé kí wọ́n dárúkọ nǹkan táwọn baba wọn contribute sílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ torí pé ẹ fi wọ́n jẹ ìmáàmù wọn ò jó wọn lẹ́nu wọn nítorí Muhammadu wọn wá ń yẹ̀yẹ́ àwọn baba ńlá baba wa wọ́n ń yẹ̀yẹ́ àwọn ọba wa wọ́n ń yẹ̀yẹ́ àwọn ẹni orísàdá wa wọ́n sọ̀rọ̀ burúkú tí ọ̀dà sílẹ̀ Yorùbá àdẹ̀dákẹ́ àdẹ̀wò yìí ẹ̀dẹ̀wò wọn so yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ̀yin ọba wa ẹ̀yin lẹ sọyẹgan mọ́dì tẹ di alárìífín fún àwọn olórí burúkú ọmọ tí wọn ò níṣẹ́ yìí Saheed Shittu gbogbo wàhálà tó dálẹ̀ òun lágbára rẹ̀ ọ̀ká mọ́ yìí àlékún tó wà ń ṣe sí yìí àwa náà máa ṣe àlékàn sí ṣẹpẹ́ yìí ya wèrè ni àwa náà sọ fún ipa ya wèrè jù yín lọ àṣemẹ́yẹ bọ̀ lápò ni ọba Ògbómọ̀ṣọ́ wọn ń ṣe ẹgbẹ́ ńlá bàbá ànẹ́bí Muhammadu nílùú Saudi.